ọlọ́tẹ̀ mi yóò ká ọlọ́dẹ nàìjíríà ọlọ́dọ̀ lọ ọlọ́kùnjẹ́ kẹ́mi yóò kù ọlọ́dẹ tẹ lórí ọlá yìí ọgbọ́n wa kàkà bàbá mi Adéyẹmí lọ́tún wọn wá wuyì kán wá wọnú àti bàbá wa kán wá láti lọrin ọba kan náà wá ọba Ìlá ọba lọ́bí lọ́lé ọba ni wọ́n gbé mọ́tò wọn ọba tó lára mọ́tò ọ̀gá rẹ̀ kan jọ náà orí àlágbájá bálá inú àìdá ẹnì kan ọ̀mẹ́ ní ọ̀la ọ̀gá tó dájọ́ rẹ̀ orí tí bàbá láyé ọkọ rẹ̀ àmọ́ bàbá wa kí wọ́n ti lọ rí wá kiri ti sàdúrà fún mi. Ó ní àmàdúpẹ́ lọ́wọ́ ọjà mọ́ ara Ọ̀yọ́ a sì dúpẹ́ láti sùnà Adéyẹmí ọbẹ̀ tádéyẹmí ń ṣe kálẹ̀ nílùú Ọ̀yọ́ kò láti àkíyèmí fẹ́ gbé kaná ọmọ ìjọbẹ̀ náà kàn fún wa nílùú Ọ̀yọ́ kájọ pẹ̀lẹ́ kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ àìdí àkíyèmí Aláàfin ẹnì tó kò rí rẹ̀ láburú abẹ́ni tó kò rí rẹ̀ láyìnbá ọlọ́run bẹ́ẹ̀ nìkan òun bẹ́ẹ̀ sì ọlọ́run bẹ́ẹ̀ nìkan òun. Sípẹ́lá yìí làbí tọ̀rọ̀jọ́ lọ. Wọ́n wá dúpẹ́ lọ́wọ́ bàbá wa láàfin náà lọ. Kábíyèsí o. Ó dúpẹ́ lọ́dọ̀ bàbá wa ìmáàmù Ọ̀fà. Ọlọ́run ọgbàdúrà kọrí ìwé. Wọ́n ní ẹ̀yin sábà ń jòkó wá ẹ̀rí kíkà àdúrà. Adúpẹ́ lọ́dọ̀ yìí, ọlọ́run bá dúpẹ́ fún yìí. Aláwa ni wọ́n mú ògbé mọ̀ sọ, dúpẹ́ fún yìí. Ó dúpẹ́ lọ́wọ́ olórí oko bá mà. Ọlọ́run bá dúpẹ́ fún yìí o, láàbẹ̀dẹ̀ wọn jọ lọ. Bàbá wa láti Òṣogbo, bàbá wa àgbà, ọlọ́run bá dúpẹ́ fún yìí. Láàbẹ̀dẹ̀ wọn jọ lọ. Ọlọ́run ẹ̀dá. Ní ìgbàdé gbogbo àyà wa o, bẹ̀rẹ̀ lórí ìyá mi. Ìyá Lékótó. I said, what you do with Senator Mansurat Suman Uswat. What is Uswat? Have you ever heard of Uswat? What's right? Abi?